alaikum wa rahmatulahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba àwọn ọba, ọba àgbàlagbà, ọba tó jẹ́ pé ọlá àtàná àti tòní lọ́wọ́ ẹ̀ lọ́wà, ọba tí Al-Qur'ani ròyìn rẹ̀ títí tó ń sọ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa ilahukum ilahun wahidun la ilaha illa huwa rahmanur rahim. Ọba ìwú ni ọba náà, ọba tó kù náà ní ìláhì, ọba tèmi ní ìláhùkùn, ó náà sì lọ́ba tìyín ìláhùkùn. Ọlọ́run ọba yín àlọ́ba yín ní í ṣe, òkúta kì í sọba yín, omi kì í sọba yín, eégún kì í sọba yín, òòṣà kì í sọba yín, Ọbàtálá yín tẹ̀ ń gbé kí wọ́n kì í sọba yín ìláhùkùn. Ọlọ́run ọba yín ọba ìláhùn wáhidun, òun nìkan náà ni ọba ọ̀kan ṣoṣo ni. Òun ní bẹ́ẹ̀nbẹ́ lánàá, ní bẹ́ẹ̀nbẹ́ ń jẹta, òun náà ní bẹ́ẹ̀nbẹ́ lónìí, náà ni ó tún máa wà ń bẹ dọ́là lọ́túnla. Òun ní bẹ́ẹ̀nbẹ́ pàápàá, àní náà ni ó máa bẹ́ẹ̀nbẹ́ láéláé. Ọlọ́run ní èèyàn màánú Adam, àní sí Ọlọ́run ọba yín ṣe ìláhùkùn. Ọlọ́run ọba yín ìláhùn wáhidun, ọba ọ̀kan ṣoṣo ni, ọba tí ò pé méjì ní la ilaha illa huwa, ọba tí ò síwẹ̀ ni, àpèjúwe irú rẹ̀ ò sí. Àwa àṣàpèjúwe ẹnìkan títí àlóhùn gan pàápàá fúnra ara rẹ̀ Ọlọ́run ní lẹ́nu wọn lọ́hùn. Gbogbo àwọn tó bá wí bẹ́ẹ̀ kí láàánú Ọlọ́run ọba ó máa bá wọn. Ọlọ́run ọba ò pé méjì, òun pẹ̀lú ẹnìkan kì í ṣiṣẹ́ papọ̀, òun nìkan náà ní ń bẹ lórí ọlá rẹ̀. Nípa báyìí ọba náà sì ni Ar-Rahman, òun náà lọ́ba àjọkẹ́ ayé, yóò kẹ́lẹ̀ mídìí akẹ́yẹ kínní, akẹ́rà òvù, kódà yóò kẹ́jì ìfọ́bù pàápàá. Ṣàngóǹdé, Ọ̀yádélé, gbogbo wọn pátá náà ní ọ̀kẹ́ papọ̀. Ọba náà lọ́ba tó ṣàdéhùn kíkẹ́ wa lápapọ̀ láyé ní àyè. Bó o bá sin lọ́hùn, Ọlọ́run ó kẹ́ ọ, bó o sìn yóò kẹ́ ọ, ọ̀rántí kòókọ rẹ̀ yóò kẹ́ ọ, òtí ìrántí kòókọ rẹ̀ yóò kẹ́ ọ, torí kó ti ṣàdéhùn rẹ̀, àdéhùn rẹ̀ ò sì ní yẹ̀, kì í sọba tí yí àdéhùn. A ní sí Ọlọ́run ọba wa náà Ar-Rahman, ọba àjọkẹ́ ayé ni Ar-Rahim, òun wá lọ bí àṣàkẹ́ al-Qiyama, ọba tí ó máa wá sẹ́yìn kọ̀ọ̀kan wa kẹta abadal kiyama. Àwa mọ àwọn ẹni tí wọ́n ń kírun, àwọn tí ń gbà, àwọn tí ń ṣe déédéé, àwọn tí ń ṣàánú ọmọnìkejì wọn, àwọn tí ń ṣètò wọn láàrin ẹbí wọn, láàrin ẹgbẹ́ wọn, lẹ́nu iṣẹ́ wọn, gbogbo àwọn èèyàn tí ń ṣètò wọn. Àwa sà wọn lálùkìyàmà, akẹ́ wọn. Yóò fi àwọn Ṣàngóǹdé lẹ̀ ńgbà náà, àfàwọn Ọ̀yádélé lẹ̀, alóhùn ò ní kẹ́ wọn. Ọ̀yálẹ̀ lọ rèé sìn láyé, akẹ́yìn tẹ́ ẹ lọ sìn láyé ẹ ti sìn, àyè ti kẹ́yìn lọ. Nípa báyìí ọ̀rọ̀ Ọlọ́run ọba wa náà tọ́wọ́ ajẹ́kùn náà ni Ar-Rahman, ọba àjọkẹ́ ayé ni. Bọ́bá wá ṣà ìkẹ́ wa láyé ní àyín, bọ́bá wá ṣà ìwá pé ìkẹ́ náà fún wa láyé ní àyín, ọ̀wá yẹ ká wádìí ọ̀rọ̀ náà wò, kí ló dé tí ìkẹ́ náà ò kúkú wá ṣe déédéé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa láyé ní àyín. Ọlọ́run ọba ní bẹ́ẹ̀ ni àlè kẹ́yìn pọ̀ láyé ní àyín náà. Bá a ti ṣàdéhùn pa kẹ́yìn, kì í ṣe pa iye àdéhùn wa, yíyí àdéhùn bí àdéhùn wọn bá yẹ látọ̀dọ̀ yín ni ó ti wá èèyàn mà níbi Adam. Lẹ́yìn náà Ọlọ́run ọba ń sọ fún ànábì wa Muhammad nínú Al-Qur'ani báyìí pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Asa rabbukum an yarhamakum wa in udtum
kẹ́yìn déédéé gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe pa wá kẹ́yìn láyé ni pé gbogbo yín là á kẹ́ pọ̀ àlákẹ́yìn pọ̀ ẹ̀sìn wá gbogbo yín náà láàkẹ́. ọlọ́run ní àìwá sí dídì ìkẹ́ náà lọ́wọ́ yín náà ló ti wá ọlọ́run ló kù záàtà pé ká kẹ́yìn déédéé àṣà rọ́bù fún àyẹ̀rà àmọ̀ fún ọlọ́run ló kù záàtà ká kẹ́yìn déédéé ká kẹ́yìn kọjá pé ọ̀la yín bákan náà ni inú ilé kan náà lẹ́jọ́ máa gbé oúnjẹ kan náà lẹ́jọ́ máa jẹ mọ́tò kan náà lẹ́jọ́ máa lò ọlọ́run ló kù sáátà pé ká kẹ́yìn déédéé bẹ́ẹ̀ aṣọ kan náà lẹ́jọ́ máa wọ̀ irú bùkátà kan náà lẹ́jọ́ máa gbọ́ àní gbé ẹnìkan ò ní wàhálà jẹ nìkan lọ ẹnìkan ò ní gbádùn jẹ nìkan lọ ọlọ́run láàbá kẹ́yìn déédéé bẹ́ẹ̀ ọlọ́run ló kù sáátà ká kẹ́yìn déédéé ṣùgbọ́n kí ló dé tí ò jẹ́ kí ìkẹ́ náà ó ti déédéé ara wọn ọlọ́run ní wà kúdí tún kúdí náà ọlọ́run níbẹ̀ bá gbé tí í dé kúdí náà àwa náà sì gbé tiwa dé kí lè dá ọmọ gbédé ẹ̀ṣẹ̀ kí lọ́lọ́run lóhùn ọmọ gbédé ìyà la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. àníṣe ìkẹ́ ẹ tọrọ wọn bá tó ní òun ọba ṣe kó ṣe déédéé àmọ́ kí ni ọmọ ayẹ ìkẹ́ náà tí ò ní jẹ́ ká mu wá bá yín déédéé ó náà ní pé ìhùdítùmọ̀ kùdìnà bẹ́ẹ̀ bá gbé tí yín dé kùdìnà àwa náà sì gbé tiwa dé kí n la ẹ̀dá ọmọ gbédé ẹ̀ṣẹ̀ kí n lọ́lọ́run ọba ọmọ gbédé ìyà kí làwọn ẹ̀ṣẹ̀ náà ara àwọn ìyà náà tọ́lọ́run lòun wọ́n máa gbédé àwọn ẹ̀ṣẹ̀ náà ó náà ní pé wọ́n bàbá ó fi irun lẹ̀ ọ́ kí ọfà àwẹ́lẹ̀ ọgbà ńjọ ọ̀nù rẹ̀ bá dùn ló ṣe tọrọ́run ọba wọ́n sì lé ọ títí gbogbo ibi sí aburú wọ̀nyí tọ́hàn gbangba tọ́lọ́run lòun pọ̀ wọ́n náà ló tún ń ṣe wọ́n lé ọ ńbẹ̀ òkúrò ńbẹ̀ gbogbo ntí jẹ́sẹ̀ burú ọwọ́ rẹ̀ lọ́wọ́ nípa báyìí ara àwọn ìkẹ́ náà tọ́lọ́run ọba ní òun ọmọ àfihàn ń ṣẹ́ sí wa tọ́jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ wa ó dínà kẹ́nà àbí ìbínú ọlọ́run ọba wa ń dé báyìí ẹni yìí mọ̀já ní ń bá yín jà àbí bàbá oníyèmọ̀já lọ́ba ọjà oníyèmọ̀já lójú mi ó gbélé rẹ lọ omi tó ń mu omi tó fi ń wẹ̀ omi tó fi ń fọṣọ ọṣọ di yèmọ̀já lẹ́yìn ìgbà náà ara àdínú ọlọ́run ọba náà ti ń sọ̀kalẹ̀ ìwọ bàbá nígbà tọ́lọ́run ní ìhùdí tùmù ó dínà àníbẹ̀yìn bá gbé ti ń dé àwa náà gbé tiwa dé ọlọ́run ọba wa ń gbé ti ẹ̀ dé ìwọ bàbá ò léegun lé nítọ́ ọ̀bọ̀ mọ́ ọ náà ní ọjọ́rọ̀ rí olójútù ìbínú ọlọ́run ọba ń sọ̀kalẹ̀ ọ̀ ń parọ́ mùsùlùmíyàn lé yín pé àìmọ́ bọ̀ òṣùlùmíyàn lé yín mẹ́ni òdílé yín tòrò àníṣe ìwọ bàbá ọ ń sọ pé ìkẹ́ ọlọ́run ọba ọ̀ránṣẹ́ ìkẹ́ rẹ̀ sí ọ ibi mùsùlùmí ni ọ ibi wọ lọ ṣáájú àwọn eléégún àbí bí a bá pé eégún o eégún ló kọ rẹ jẹ ibi ọba bọnú aṣọ tán ló ṣe eégún ebi Lámídì lọ jẹ ebi Yẹkínì ni ọ ebi Látìfù ni ọ gbogbo eégún tó bá lé ń gbòòrò ìwọ ló gbé gbogbo aburú tí ń lọ ní gbòòrò ọwọ́ rẹ lọ́wọ́ wọn bá tèèyàn jẹ́ lọ́wọ́ rẹ lọ́wọ́ gbogbo àwọn oògùn burú tó o so mọ́ra tí ọjà dùn ààrẹ ọgbà tó yẹ kó ọjà kù lára ọjà kúrò ńbẹ ọlọ́run wọn bá ń bínú sí ọ oníyèmọ̀já ní ń bínú Ọlọ́bàtálá alẹ́ yín tọ́ ọ̀bọ mọ́ni. nípa báyìí ọlọ́run ọba wa ń sọ fún ànábì wa Muhammad pé ìwúrí tùmọ̀ òdìnnà àníbẹ̀ bá gbé tí ń dé àwa náà gbé tiwa dé ọlọ́run ọba ṣe tán ó ń fi ìyá rẹ̀ ránṣẹ́ ní ìyèmọ̀já ní ń bá yín jà àbí omi tẹ́ ń mu ó di ti ń pa yín omi tẹ́ ń mu ó di ti ń gbélé lọ omi tẹ́ ń mu omi tẹ́ ti ń bá gbélé láti ijọ́ yìí tí o ṣe yín ní nǹkan kan ìbínú ọlọ́run ọba débẹ̀ ìbínú ọlọ́run ọba wọnú omi náà ẹni Yemọja ni èyàn kọ́ ni wọ bàbá bẹ́ẹ̀ wúlẹ̀ tọ́ ọlọ́mọ ọbọ Yemọja bọ́ ọba bọ́ ayé èrè àtàkì àmàrí ò ní dá ẹni ẹjọ́ jókòó tẹ́ ẹjọ́ sì mọ̀ràn rẹ̀ ní ìjọ rújú tú ọ̀rọ̀ yín láyé àtàkì àmà. nípa báyìí ọlọ́run ọba ní gbogbo ntọ́ bá lè takò ọ̀rùn wọn ọlọ́run ọba ọlọ́run lẹ́yìn kankan yín ẹ̀yin ọmọ ànábì Adam
gbọ́dọ̀ súnmọ́ nǹkan náà ó tún wá ń pe eégún lẹ́yìn ọlọ́run ọba ó ń pe orò lẹ́yìn ọlọ́run ọba ó ń pe Ṣàngó lẹ́yìn ọlọ́run ọba ta ni jẹ́ Ṣàngó ta ni jẹ́ eégún níbi tọ́ba tó dá gbogbo wa tó lè pa wá rẹ tó lè pé a máa bẹ láyé ó ń pa àwọn ẹnìkan lọ́wọ́ ó ń mú àwọn ẹnìkan wáyé lọ́wọ́ nínú ilé kan wọ́n ń sunkún lọ́wọ́ nínú ilé kan báyìí wọ́n ń rẹ́rìn lọ́wọ́ eléyìí ò tó ń la akẹ́yìn fún ọkọ orúkọ ọba náà ni ọba tí máa dárú àwọn ara wọ̀nyí. bẹ́ẹ̀ sì ni gbogbo orú játijàti wọ̀nyí Ànábì Ibrahim alayhi salatu wa salam ó náà bá àwọn bàbá rẹ̀ lẹ́nu rẹ̀ ó bá àwọn bàbá rẹ̀ lẹ́nu pálapàla wọ̀nyí. tí Ànábì Ibrahim ó ń bẹ́nu ẹni tọ́lọ́hun ọba kọ́ láti pìlẹ̀ ọlọ́run fúnra ara rẹ̀ lóhun ló ń kọ́ Ànábì Ibrahim fúnra ara òun láti pìlẹ̀. Ànábì Ibrahim ó bá àwọn bàbá rẹ̀ pẹ̀lú àwọn èèyàn wọn ó bá wọn tí wọ́n ń bọ̀ sábẹ́ àwọn náà káwọn ère jọ ère Ṣàngó Ọbàtálá Ibrahim ń bá àwọn bàbá rẹ̀ tí wọ́n ń bọ́ lọ́wọ́ nígbà tó gbọ́njú. nígbà tó sì dijọ́ kan tí wọ́n lọ rí bọ́ òòṣà yìí Ibrahim rí gbogbo wàhálà tí wọ́n ṣe kèfèrí ó ṣe wàhálà kèfèrí ń ṣe wàhálà kèfèrí ń ṣe wàhálà yóò sì ṣe láyé yóò tún ṣe lálẹ́ kìyàmá ni. Ibrahim bá wọn lẹ́nu ẹ̀ torí tí wọ́n ń wòyọ̀ bọ̀ lórí iṣẹ́ àná yìí Ibrahim wá pe bàbá rẹ̀ ó béè lọ́wọ́ bàbá rẹ̀ pé ìwọ bàbá òun ma hadhihi tamadhilu allati antum laha aqibun. àwọn tẹ́ ẹ orí má tẹ́ ń bọ̀ wọ̀nyí àwọn ère tẹ́ ẹ kójọ wọ̀nyí òòṣà tẹ́ ẹ kójọ wọ̀nyí tẹ́ ń bọ̀ yìí kí ni bẹ́ẹ̀ kí ni nǹkan náà ẹ ṣàlàyé ẹ̀ fún wa ká gbọ́. ṣùgbọ́n kí lè sí tán bàbá rẹ̀ fún èsì táwọn bàbá rẹ̀ fún lọ́jọ́ náà bí Ibrahim ṣe ṣe làákàyè kí náà ni wọ́n fún un lésì wọ́n ní wajadina abana abidina wọ́n láwọn bá bàbá àwọn tí wọ́n ń bọ́ bẹ́ẹ̀ ni wọ́n láwọn káwọn dá alẹ̀ àwọn bá bàbá àwọn tí wọ́n ń bọ nǹkan wọ̀nyí lọ́jà wọn náà wọ́n máa bá wọn bọ́. tọ́ Ibrahim ní ẹ bá wọn bẹ́ẹ̀ tí wọ́n ń bọ́ lẹ́yìn náà sì ń bá wọn bọ́. La ilaha illallah Muhammad rasulullah sallallahu alayhi wa sallam. àbí bàbá alábùkù bàbá rẹ̀ kú tán òléegun tí bàbá rẹ̀ ń gbé tẹ́lẹ̀ nílé yín tí bàbá rẹ̀ wá ti kú tí ò rí gbé mọ́ òun náà ni ìdílé yín ó tò ìwọ náà bẹ̀rẹ̀ eégún ọbẹ̀rẹ̀ ìyà tí bàbá rẹ̀ jẹ tí ó kú sọ pé bàbá rẹ̀ jìyà ní títí tó fi bọ́ sàkíyàmù ìwọ náà sì bẹ̀rẹ̀ rẹ̀ ọbẹ̀rẹ̀ ìyà ni tó kọ́ lọ́wọ́ là ó ń bẹ̀ o. nípa báyìí Ànábì Ibrahim nígbà tẹ wá báwọn bàbá yín tí wọ́n ń bọ àwọn nǹkan wọ̀nyí tẹ́yìn náà sì ń bá wọn bọ báyìí Ibrahim ní tí mo rí sọ̀rọ̀ yìí dé gẹ́gẹ́ bí mi ṣe rí iṣẹ́ laqad kuntum antum wa aba'ukum fi dalalin mubin àtẹ̀yìn o àtàwọn bàbá yín tí wẹ́ bá lẹ́nu kínní tí wọ́n ń bọ bẹ́ẹ̀ ni kì í ṣe pé ẹ ti sọnù báyìí ẹ ti sọnù abẹ́ ìgbọ́tọ̀ Kùránì sọ pé ẹni tó bá ti lọ rèé pé nǹkan kan míì lẹ́yìn Ọlọ́run man yushrik billahi faqad dalla dalalan ba'ida. ìgbọ́tọ̀ Kùránì ní àníṣe gbogbo ẹnikẹ́ni tó bá ti ro nǹkan kan míì wúyẹ́ lẹ́yìn kódà bó bá jẹ́ òka ló fi sọ́wọ́ tó lérò pé náà ní dáàbò bò ọ́ tí ò tí ì já àárẹ̀ ò sí ọ́ sọnù nù Al-Kùránì ló ti lú ẹni bẹ́ẹ̀ ti sọnù tí ò sì ní mọ̀nàmọ́lá ilẹ̀. nípa báyìí Ànábì Ibrahim ó kìlọ̀ ìfọ̀hàn bàbá rẹ̀ títí pé ń tẹ́ ń sìn lẹ́yìn Ọlọ́run gbogbo ń tẹ́ ń sìn lẹ́yìn Ọlọ́run yìí yìí ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ sìn pẹ̀lú Ọlọ́run kò sí déédéé pẹ̀lú Ọlọ́run ẹ̀yin fúnra ara yín ọwọ́ ara yín lè fi ṣe àwọn nǹkan wọ̀nyí kì í ṣe ń tẹ́ ẹ lè sìn. báyìí Ànábì Ibrahim ó wò wọ́n rán nígbà tó yá àwọn bàbá rẹ̀ yìí wọ́n fẹ́ sí ọdún òòṣà wọn lọ́dún Ànábì Ibrahim ó tẹ̀lé wọn lọ pẹ̀lú èròǹgbà ọkàn tiẹ̀ tí ń lọ rèé wò ó pé
bí bá tó ń bá wọn lọ yìí òun fẹ́ lọ wo wàhálà wọn òun fẹ́ lọ wò bóyá àwọn ère wọn tí wọ́n gbé kalẹ̀ yìí bóyá ìbàjẹ́ sọ̀rọ̀ bóyá wọn pẹ̀lú àwọn ère tí wọ́n tòjọ yìí ni wọ́n jọ máa jó lọ́wọ́ Ànábì Ibrahim ń bá wọn lọ nígbà tí wọ́n dọ̀hún àwọn bàbá olóòṣà wọ́n bẹ̀rẹ̀ sí í jó níbi tí wọ́n ti ń jójó yìí lọ́wọ́ wọ́n jójó yìí títí gbogbo oúnjẹ tí wọ́n rù lọ fúnra wọn náà wọ́n jẹ àjẹkù rẹ̀ wọ́n dà á lẹ̀ wọ́n jó àwọn ère wọ̀nyí wọ́n jó wọn kọjá lọ Ànábì Ibrahim aleyhi salatu wa salam ó pè rọrọ síbi tó jókòó sí wọ́n nílé yá onírarọ lára àwọn ọ̀yá ńgbà tára àwọn bá balẹ̀ díẹ̀ sí òun ọmọ ọba yín ṣùgbọ́n gbà tí Ànábì Ibrahim tó ti di pọ́ ń bá wọn sọ̀rọ̀ tó ń bá wọn bàbá rẹ̀ yìí sọ̀rọ̀ lọ́wọ́ lórí ọ̀rọ̀ òòṣà yìí pé ẹsìn máa sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba tó dáyé àtọ̀run Ànábì Ibrahim ó ti búra fún wọn ó ní watallahi la'aqidanna asnamakum ba'da an tuwallu mudbirin ntẹ́sí tẹ́ ń jó fún yìí mo fi Ọlọ́run ọba kan oṣù tó dá èmi àtẹ̀yìn mo fi búra tẹ́ ẹ bá lọ tán wọ́n hàn àwọn òòṣà yìí lè mọ̀ nípa báyìí Ànábì Ibrahim ó bẹ̀rẹ̀ ó dúró síbi ó wà Ànábì Ibrahim sí àwọn èèyàn Ibrahim wọ́n lọ ṣé ògógóró nǹkan wọ́n fi jójó òòṣà nígbà wọ́n jó lọ tán Ibrahim wà ńbẹ̀ Ibrahim wá jókòó ńgbà tó di pé wọ́n lọ tán Ibrahim ṣe làákẹ́ ìpín tẹ́ ẹ kójọ wọ̀nyí eléyìí ọ̀dà Ibrahim mú àáké kan nú àwọn àáké tí wọ́n kójọ ńbẹ̀ tí wọ́n fi ń gbé àwọn ère wọ̀nyí ọ̀làgbọ́ àwọn ère òòṣà wọ̀nyí wẹ́wẹ́wẹ́ ọba ogun wọn jẹ́ ọwọ́ àmì tó jẹ́ àgbà òòṣà láàrin wọn ó fi àáké kọ lọ́rùn lérò pé bí wọn bá tiẹ̀ béèrè lọ́wọ́ òun ọ̀dọ̀ràn yàn kó wọ́n sọ fún wa kí wọ́n béèrè lọ́wọ́ ọ̀gá wọn nípa báyìí lẹ́yìn ní fọ̀rọ̀gùn àwọn bàbá olóòṣà yẹn wọ́n tún jójó dúpẹ́ lọ sí di òòṣà lẹ́yìn ọjọ́ tí wọ́n kọ́kọ́ lọ ìgbà tí wọ́n débẹ̀ wọ́n bá gbogbo àwọn òòṣà wọn tó ti bàjẹ́ gbogbo àwọn òòṣà tó bàjẹ́ yìí Ànábì Ibrahim aleyhi salatu wa salam kò kúkú fi hàn sí wọn pé òun ló ń bàjẹ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà tó di pé àwọn òòṣà wọ̀nyí bàjẹ́ àwọn òòṣà yìí bàjẹ́ Ànábì Ibrahim wá ń retí ìgbà tí wọ́n gbọ́rọ̀ yìí jáde ìgbà tí wọ́n débi òòṣà wọ́n banújẹ́ ta ló ṣe eru ta ló ṣe aburú báyìí fáwọn òòṣà wọ́n lọ rí ránṣẹ́ pé ara wọn jọ nígbà tí wọ́n dé ẹnìkan ní bẹ́ẹ̀ ni ẹni ọmọ kan tí wọ́n ń pè ní Ibrahim òun náà lẹni tí òun rí òun lẹni tó òun rí lórí ọ̀rọ̀ òòṣà yìí òun lòun rí pé kò fẹ́ràn àwọn pẹ̀lú òòṣà yìí nípa báyìí ẹ lọ rẹ pé wá wọ́n lọ rẹ pé Ibrahim wá nígbà tí wọ́n pe Ibrahim dé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ anta fa'alta hadha bi alihati ìwọ ló ṣerú eléyìí pẹ̀lú òòṣà wa Ibrahim ní bẹ́ẹ̀ ni ọlọ́run ò rí bẹ́ẹ̀ ti wí kìí ṣe mi ó ṣe lè jẹ́ mi èmi kọ́ ọ̀rọ̀ ò lè rí bẹ́ẹ̀ ọwọ́ mi ló ayẹ kẹ́ ẹ ti béèrè rárá o kì í ṣọwọ́ mi Ànábì Ibrahim aleyhi salatu wa salam ó ní bọ́rọ̀ yìí ti jẹ́ wọ́n máa sọ fún yín bẹ́ẹ̀ ti gbà wọ́n sọ fún yín nípa báyìí a máa gbọ́ àwọn ọ̀rọ̀ yòókù lójú kejì